ṣé kò sí o. This is what I want. This is the land. Anyway, good road, electricity facility, telephone advantage. ilẹ̀ tẹ́ ń wò yìí tá a bá ta bó ti wà yìí yóò tó 200,000 naira. Ṣé kò jù báyẹn lọ? àmọ́ bẹ́ẹ̀ yẹn bá wá múra ẹ̀ èyí ó múra tó 300 sí 400,000. Ṣé kò jù báyẹn lọ? Tí wàá lè jù báyẹn lọ, ẹ jẹ́ ká lọ. Let's go. Ọmọdé ní tòun bá dàgbà orí ẹyẹlé lòun ó máa jẹ. Orí ẹyẹlé rèé kì í jọmọdé ó dàgbà. Ẹ̀yin ẹ wo akọ̀wé ilẹ̀ tí ò yẹ kó wù ú òun ló wù ú, ilẹ̀ òòṣà òun ló wù ú. Yorùbá bọ̀ wọ́n ní pé okùn ọrùn ò yá adìẹ, ó sì yá adìẹ ẹni tó fà á lọ́wọ́ ni ò yẹ. Ó sì ẹ̀ wá yẹ ẹni tó fà á lọ́wọ́, wọ́n ní ilé tá a mú wọ̀ òun ni ò yẹ. Ó wá yẹ ilé tá a mú wọ̀, ọ̀bẹ tá a fi pa òun ni ò yẹ. Ìgbà tí akọ̀wé tó rí ilẹ̀ tó ní pé ilẹ̀ yìí ló wù òun, èyí tí àwọn àgbà sì mọ̀ pé ilẹ̀ òòṣà ni, ṣèbó yẹ kí wọ́n sọ fún un pé ilẹ̀ yìí ilẹ̀ èèwọ̀ ni. Ṣùgbọ́n owó wọ̀lú owó bàlú jẹ́ torí owó ńlá tí bàbá yìí gbọ́ kò jẹ́ kó lè sòótọ́ ọ̀rọ̀ fún akọ̀wé. What are you currently engaged in that people are keeping quiet just because of your position in the community, just because you have little money, they don't want to correct you? Know that the repercussion will surely come. Either they correct you and you fail to listen, or they even fail to correct you, the repercussion will come. Tógun bá jẹ lọ, ọgbọ̀n ó jẹ bọ̀. Be careful of your way.